إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رتيا ما براواسو òun náà ni ọ̀rọ̀ nípa ìran ọ̀nà eléyìí tí ẹbọ tí fi ń gbà wọlé sára mùsùlùmí pàápàá ní ojú ọ̀nà sinimá ká máa wo eré àwọn movies Yorùbá. So àwọn sọ fún wa pé a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ torí pé kí ni o, most Yorùbá movies are tools of importation of shirk, that is they are the means of importing or inculcating the love of shirk, the belief in polytheism, the belief in shirk into some weakening Muslims, because ìfẹ́ àti ìgbádùn àti comfortability eléyìí tó pọ̀lọpọ̀ bá rí látara sinimá àgbéléwò kan ní í ṣe pẹ̀lú àkídà wa. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí nísìnyí ó lè fẹ́ jọ bí ẹni pé Yorùbá là ń bá wí, bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ tá a bá fojú Yorùbá wò ó bẹ́ẹ̀ náà ní í ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé ní sẹ́ńtúrì tá a wà yìí, lásìkò technology, lásìkò tí à ń bẹ nínú ẹ̀. Lára àwọn ọ̀nà eléyìí tó já sí pé a fiyèsí, a farasí, a fọkànsí, òun náà ni ọ̀nà ojú ọ̀nà àwọn fíìmù àwọn ṣé àgbéléwò náà máa ń pè náà. Ẹ jẹ́ kí n fún wa lápèjúwe kan tó easy. Gbogbo onílàákàyè èèyàn tó bá jiná dáadáa, tó jiná nínú, tó jiná ń ta, yóò mọ̀ pé ohun tá à ń pè ní fíìmù, ohun tá à ń pè ní movie ẹ̀rí nǹkan tí ò ṣẹlẹ̀ ni, fabrication ni, illusion ni, dilution ni, wọ́n compose ẹ̀ ni, wọ́n program ẹ̀ ni, wọ́n doctor rẹ̀ ni, kì í ṣe nǹkan tó já sí pé bí ṣe ń ṣẹlẹ̀ níbì kan lẹ̀ ń wò lẹ́ẹ̀kan náà nulẹ̀ yìí. Kódà kan fẹ́ fi ìgbésí ayé èèyàn ṣe fíìmù, kan fẹ́ kọ story nípa history èèyàn kan, bóyá torí ipò rẹ̀ àbí agbára rẹ̀, wọ́n fọ́ ọmọ ẹ̀ ni, kì í ṣe pé nígbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lẹ́yìn wò ó. Àpèjúwe tí ó jìnnà, ẹ já wo Titanic. The Titanic incident tó ṣẹlẹ̀, ọkọ̀ tí wọ́n ń pè ní ọkọ̀ Titanic ni eléyìí tó sínkì sínú omi ńlá ni, omi tó jìnnà fún bí 400 mítà tó fi jìnnà sísàlẹ̀, omi iyọ̀ táwọn kan kú ń bẹ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí, àwọn bílíọ̀nìà kan tálá kádàrá pé ọ̀nà táwọn ó gbà lọ tí wọ́n ní rí wọn mọ́nù. Ẹ rí i pé Titanic yẹn, incident yẹn ṣẹlẹ̀ ní 1912 tí mi bá ṣe mistake, almost 100 years now or 100 years ló dà báyìí ní ìsìn báyìí nínú ọdún tá à ń bẹ nínú ẹ̀ yìí. Ẹ wá wo ìgbà tí incident yẹn ṣẹlẹ̀, ẹ wá wo fíìmù kan tí wọ́n ṣe, fíìmù tí wọ́n ṣe yìí 1912 ní tọ̀, fíìmù tí wọ́n wá ṣe yìí òun ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ expose sí ohun tí wọ́n pè ní Titanic accident. Òyìnbó kan ló ṣe nínú àwọn òyìnbó ní ìmọ̀ orúkọ rẹ̀ o, kódà torí fíìmù tárákùnrin náà ṣe nì títí dòní Titanic ni wọ́n ń pè. Kódà wọ́n tún ń ṣe aṣọ, wọ́n ń kọ Titanic sí aṣọ nì, wọ́n dẹ̀ ń gbé fọ́tò ọmọkùnrin náà sí, torí pé òun ló lọ́ọ́ wéèkì history yẹn jáde ló ṣe ní bí fíìmù. Ohun tí mo fẹ́ ká mú bẹ̀ ni pé
kì í ṣe bí incident yẹn ṣe ṣẹlẹ̀ bọ́kàn yẹn ṣe kán ohun tó fà á wọ́n fall in love ní ọmọbìnrin kan ni wọ́n ń wò wọ́n wà carried away wọ́n wá hit ara wọn wọ́n ta lu òkúta ice torí pé nínú fíìmù nì lọ́dún náà lọ́hùn tí fíìmù náà ṣẹ̀ṣẹ̀ fresh bí incident Titanic ṣe kí ni o bó ṣe ṣẹlẹ̀ nù nì ẹ jẹ́ n wá béèrè lọ́wọ́ gbogbo wa pé ǹjẹ́ ni tó ṣe fíìmù nì ìjẹ́ ó bẹ́ ń bẹ̀ ṣó wà ń bẹ̀ ṣé bí wọ́n ṣe drive ọkọ̀ náà nu ṣáwọn dírẹ́fà ọjọ́ náà ló fi ṣe fíìmù ara o èèyàn bíi 1000 plus ló kú nínú incident Titanic ní 1912 eléyìí tó ṣẹlẹ̀ nì èyí tẹ́ ẹ wò nínú fíìmù yẹn wọ́n program ẹ ní wọ́n doctor ẹ ní illusion ní kì í ṣe bó ṣe rí nìyẹn ṣùgbọ́n látara bẹ́ẹ̀ ẹ̀yin náà bìlífù pé nǹkan kan ṣáà ń bẹ tó ṣẹlẹ̀ tí wọ́n ń pè ní Titanic bẹ́ẹ̀ náà làwọn fíìmù tá a máa ń wò ní kò ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí míín sì ṣẹlẹ̀ tán fi ṣe ìtàn àwọn tí wọ́n kọ ìtàn ni wọ́n lè má ì tí ìbí wọn gbà náà o wọ́n lè má ì tí ìdáyé ìwò tíyàn bá wá wò ó yóò wá bí oríṣiríṣi àwọn nǹkan ó lè bí kó o mọ déètì tí nǹkan náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí history ó lè bí kó o nífẹ̀ẹ́ sẹ́ni tó ṣe fíìmù náà ẹgbẹ́ ẹni yìí jìyà nù fíìmù yìí yóò ṣe bẹ́ẹ̀ nìkan ṣe jìyà rèé bí wọ́n ṣe máa ń kọ́ àwọn àwòrán àwọn baba ńlá wa ní Áfíríkà eléyìí tí wọ́n ṣe ẹrú tí wọ́n ṣe slavery trade pẹ̀lú àwọn táwọn òyìnbó fi wọ́n ṣe òwò ẹrú lásìkò náà tó bá wá ṣe fíìmù tó bá wá ṣe àwòrán tí wọ́n bá wá ṣe sinimá nípa pé kí ni o nípa pé àwọn èèyàn kan ṣe ẹrú báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ báyìí ni wọ́n ṣe rà wọ́n báyìí ni wọ́n ṣe tà wọ́n kò túmọ̀ sí pé bó ṣe rí gẹ́lẹ́ exactly nígbà náà nù ni wọ́n fojú sùn àwọn èyí tá à ń wò ní ìsinyìí lọ. Ibi tí mo wá ń lọ ńbẹ̀ ni pé ká wá kò ní àwọn eléyìí tí mo sọ ṣáájú yìí ẹ rí i pé kò sí bí májíìkì ńbẹ̀ kò sí bí májíìkì ńbẹ̀ kò sí bí illusion ńbẹ̀ kò sí bí àṣekíni o à ń fabricate nǹkan ńbẹ̀ kò sí ọ̀nà tí yẹn ò fi rí ẹbọ nínú àwọn yẹn bẹ́ẹ̀ náà ni ká wá sí Áfíríkà ká wá sílẹ̀ Yorùbá gbogbo nǹkan tí ń bẹ láfíríkà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà lẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ history ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní Áfíríkà majority of them ló ṣe kí ni ló ní í ṣe pẹ̀lú shirik. Tá a bá lọ sínú ìtàn ẹ rí i pé wọ́n pè kíní kan ní African traditional religion nínú African traditional religion ẹ̀yin náà ti gbọ́ traditional ń bẹ ẹ rí i pé ó ní í ṣe pẹ̀lú ohun tí wọ́n ń pè ní àdáyébá wa níbẹ̀ náà ni Yorùbá wà nínú ẹ̀ láti máa rí Ṣàngó lẹ́ẹ̀tì máa gbẹ́ nìkan Ọ̀rúnmìlà lẹ́ẹ̀tì máa gbẹ́ nìkan Ọya lẹ́ẹ̀tì máa gbẹ́ nìkan Ọ̀ṣun lẹ́ẹ̀tì máa gbẹ́ nìkan Ọ̀rúnmìlà lẹ́ẹ̀tì máa gbẹ́ nìkan Balógun Ṣọ̀ún Ògúnmọ́lá lẹ́ẹ̀tì máa gbẹ́ nìkan Ọ̀rànmíyàn lẹ́ẹ̀tì máa gbẹ́ nìkan Aláàfin Ọ̀yọ́ gbogbo àwọn ìtàn tá a máa gbọ́ ní gbogbo rẹ̀ tẹ́ ẹ bá tírèsì ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá ló gbojú ọ̀run ẹbọ kọjá ṣùgbọ́n tàwhídì wa àkídà mùsùlùmí ti gbà lóde tá à ń bẹ́ńbẹ́ yìí tí ò tí ì jiná tí ò tí ì pé ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ń wo fíìmù ni wọ́n ń fall in love pẹ̀lú ẹbọ ẹbí mi léèrè pé lọ́nà wo nínú fíìmù torí pé tá a bá ń sọ̀rọ̀ ẹbọ tí ń bẹ nínú fíìmù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nǹkan ò tí ì yé wọ́n ó máa sọ fún wa pé èèyàn ń ṣe fíìmù bí ẹbọ ò túmọ̀ sí pé ń ṣẹbọ lójú ayé wọ́n fi ń ṣeré ni níbẹ̀ ni wọ́n ti ń rí ìjẹ ẹ̀mú àwa wá ń sọ fún yín pé nínú Islam wa nínú ẹ̀sìn wa ẹ̀sìn Allah subhanahu wa ta'ala eléyìí tó fi rán ànábì wa Muhammad a gbọ́dọ̀ fẹ́ bọ ṣeré a gbọ́dọ̀ fẹ́ bọ dáwàdà a gbọ́dọ̀ fẹ́ bọ dáwàkà a gbọ́dọ̀ ṣẹbọ kódà a gbọ́dọ̀ múra bí àwọn ẹlẹ́bọ gẹ́gẹ́ bí òfin Islam eléyìí ló yẹ kí gbogbo mùsùlùmí lọ gbọ́yé o tí a gbìyànjú àti gbọ́yé torí tá a bá gbẹ́sìn wáyé tá a gbọ́ tàwhídì yé tá tàwhídì bá yé wa a mọ̀ nǹkan tó yẹ ká fọkàn sí àti tó yẹ ká máa wò ká máa banújẹ́ pé ẹ sì fẹ́ bọjọ́ ọ̀la àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ti dàgbà jẹ́ látara àwọn fíìmù yìí nínú aspect angu fíìmù nìkan ni mo sì ń sọ o ẹ jẹ́ ń fún wọn lápèjúwe tí ó jìnnà nínú àwọn fíìmù tá a máa ń wò táwọn èèyàn máa ń wò ní tí kálukú náà tó ní nílé tí máa ń wò láyé ara rẹ̀ láwọn tí máa ń wo fíìmù ní fíìmù Yorùbá nínú fíìmù wọ́n á jẹ́ kẹ́ ẹ bìlífù pé pírọ́blẹ́mù ń bẹ
spiritually, bẹ́ẹ̀ náà sì ni wàhálà ń bẹ spiritually, problem ń bẹ spiritually. Nínú fíìmù ni wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ayé àwọn èèyàn kan ń bẹ tí wọ́n ń pè lájẹ́ nínú ayé náà, àjẹ́ ń bẹ lójú ayé náà lóòótọ́ náà lójú ayé yìí ni pé táwọn ẹ̀mí kan ń gbénú rẹ̀ tí wọ́n ń fi ṣiṣẹ́ burúkú. Ṣùgbọ́n nínú fíìmù níjẹ́ kó máa yẹ pé nìkan ń bẹ ìyá ọkọ rẹ̀ lè jájẹ́, ó lè má jẹ́ kó rọ́mọ bí, ìyá àbúrò ọkọ rẹ̀ lè jẹ́ mèrè, ó lè jẹ́ lẹ́gbẹ́. Gbogbo àwọn ọ̀ràn tó já sí pé ìwọ náà fi máa bìlíìfù nínú àwọn nǹkan yìí wọ́n fi ṣe fíìmù fún ọ. Wọ́n á wá jẹ́ ó yé ẹ pé èèyàn kan ń bẹ nínú fíìmù táyé ń dà láàmú, ṣùgbọ́n ọjọ́ tó fẹ́ rí solution sí gbèsè ayé ara rẹ̀, babaláwo ló bá rí solution. Wọ́n ní kó ṣètùtù kó gbẹ́bọ kó lọ bẹ̀ àwọn àgbà. Nígbà tí wọ́n yọ́nú sí nínú fíìmù, ó bẹ̀rẹ̀ sí ní lówó. Níbẹ̀ lẹ́lòmíì náà tẹ́mi ẹ̀ fúyẹ́ náà yóò ti máa wò ó pé àṣàyé pé méjì lóòótọ́, àwọn èèyàn kan ń bẹ tí wọ́n ń pè láwọn àgbà. Òun náà máa gbọ́tọ̀ ẹbí òun náà wá babaláwo tó kọ̀ǹfàmù. Ìfẹ́ ẹbọ ni tẹ́lòmíì tẹ́ bá wọn àwọn fíìmù Yorùbá lọ́ngbà míì, ẹlòmíì lè máa jìyà káwọn náwọn àjẹ́ ní ń dà á láàmú, wọ́n lè hate ẹ̀, ó lè má rí iṣẹ́, wọ́n lè máa fìyà jẹ ìyà ìmọ̀dí. Níjọ́ tó bá wá dọ́dọ̀ ẹnìkan bí i Dágunró, bí alápinni, bí lálùdé, ọ̀pọ̀lọpọ̀ yóò pariwo pé wọ́n ti rí àwọn tí wọ́n fi ṣe babaláwo níwòde pé ohun tó bá fi lè mú ẹ tó bá níṣòro nínú fíìmù, tó bá fi lè pàdé lálùdé, yóò bẹ̀ wá solution sí. Àwọn ẹni yìí wọ́n lè ṣáájú owó fún yàn nínú fíìmù tí yàn máa lówó. Àwọn ẹni yìí wọ́n lè bẹ́ẹ̀ ṣèyọ́nú àwọn àgbà nínú fíìmù tí wọ́n yọ́nú sí ọ. Ẹ jẹ́ n wá bi yín léèrè, látara àwọn nǹkan wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ ẹlòmíín náà ti ń bìlífù pé àwọn babaláwo kan ń bẹ tí wọ́n mọṣẹ́. Àwa sọ pé tọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni, àwọn èèyàn kan ni wọ́n fi ń ṣeré ni. Ká lọ sínú Al-Qur'an níbi tí Allah subhanahu wa ta'ala ti ń já mọ̀ pé bíyàn bá fi lè fi òfin Allah ṣeré, tó fi ọ̀rọ̀ Allah ṣeré, àbọ̀rọ̀ Ànábì, kúfúrú nìyẹn ṣe. Tí májẹ̀mú bá pé lára èèyàn kíyàn máa kírun jù bẹ́ẹ̀ lọ kò lè jẹ́ mùsùlùmí. Àwọn èèyàn kan ni wọ́n ń fi àyá Al-Qur'ani ṣeré, àwọn kan fi ń sọ̀rọ̀ títí wọn láàrin ara wọn normally. Nígbà tí yẹn ń dọ́rẹ̀, Allah wá ń bi wọ́n léèrè, Bismillahir Rahmanir Rahim, Abillahi wa ayatihi kuntum tastahzihun. Ẹ̀dùn náà, ṣé Allah àti àwọn ọ̀rọ̀ Allah tí wọ́n ń kà á fún yín lẹ́yìn fi ń ṣe ẹ̀yẹ́ yìí? Nínú àyà yẹn ń já mọ̀ pé kódà àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ ní dẹ́wẹ́kẹ̀ tí wọ́n fi ń ṣeré yìí gan mùsùlùmí ni wọ́n mọ̀ kí ń ṣe kèfèrí. Mùsùlùmí ni wọ́n ní ìmánì tẹ́lẹ̀, ṣùgbọ́n tó dé ká wọ́n fi àyà ṣe yẹ̀yẹ́, wọ́n fi kò yẹ kí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ fi ṣe yẹ̀yẹ́ o pẹ̀lú ń táyà yẹn ń sọ. Kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ máa fi àyà yẹn nígbà tí yẹn ń dáwàdà bẹ́yìn tẹ́ máa ń fi ìrun ṣe kọ́mẹ́dì. Allahu Akbar. Allah náà wá ń bi wọ́n léèrè látẹnu Ànábì, that is through application of revelation. Abillahi wa ayatihi kuntum tastahzihun. Ẹnu ṣé Allah àti ọ̀rọ̀ Allah lẹ́yìn yìí fi ń ṣe yẹ̀yẹ́, lẹ́ fi ń dẹ́wẹ́kẹ̀ láàrin ara yín? Wọ́n ní rárá o, àwọn òmíì ní ẹ̀bẹ́ o, àwọn kan fi kí ni o, wọ́n wá ń wá excuse. Allah wá ń sọ fún wọn pé la ta'taziru faqad kafartum ba'da imanikum. Allah ní ẹ má wá excuse, ẹ má wá àwáwí, qad kafartum ba'da imanikum. Ẹ ti ṣe kèfèrí lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀, tẹ́ ní ìmánì tẹ́lẹ̀. Ká wá lọ sínú àwọn fíìmù tá a wá ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́yìn ṣe babaláwo nínú fíìmù. Ẹ̀yin ìyá mi o, àgbò orí máa wáyé àbí kíní kan àtòríjàpá àtẹ̀fún jẹ òfun ọjẹ òdòdó àbí jẹ́ àwọn nǹkan tó máa ń ṣe ń pa àwọn ọ̀fọ̀ ni. Ara ni máa wà á kú. Àwọn ọ̀fọ̀ burúkú ni ìwà ń bẹ lẹ́nu yín. Ẹ wàá pè ní script, pípọ́ ti ní kẹ́ ẹ̀ háàtì nu. Gbogbo ohun tẹ́ ń ṣe yìí, ẹ̀yin náà mọ̀ pé ẹbọ ò dáa. Àwọn tí ń wò yín náà mọ̀ pé ẹbọ ò dáa, ṣùgbọ́n wọ́n bìlífù pé wọ́n fi ń ṣeré ni. Ẹ̀yin náà bìlífù pé ńkọ́ ṣẹ́ bọ́ ṣùgbọ́n ẹ fẹ́ bọ ẹ fi ń ṣe fíìmù ni. Ẹ̀yin náà ti ṣe kí ni o, aláàsì náà àgbọ̀dọ̀ ṣẹ́ bọ, àgbọ̀dọ̀ jòkó táwọn ẹlẹ́bọ. Ẹ̀yin wá lẹ́ fi ń ṣeré ni. Àwọn tí wọ́n fi àyá Al-Qur'ani ṣe lọ́jọ́ kìíní àná, Allah condemn wọn. Tẹ́ ẹ bá wá ní ẹ mọ̀,
bọ́pọ̀lọpọ̀ yín ṣe ń ṣe fíìmù tán ẹ tún ṣàdúà, ẹ tọrọ àforíjì, ẹ tún lọ ṣe ń jọ mí. Kì í wá ń ṣe aspect àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ àdámọ́ ọmọ ènìyàn, aspect ohun tá a láà bínú sí yányán tó ní kò sáforíjì fẹ́ni tó bá kú nú ẹ̀ ni. Kò dìgbà tí yẹn bá rúgbá kó tó lọ ṣe kí ni o, kó tó lọ di ẹlẹ́bọ. Kò dìgbà tí yẹn bá bẹ́já fọ́gùn lójú ayé kó tó dẹlẹ́bọ o. Ìyẹn a máa dẹlẹ́bọ níbi gbólóhùn, ìyẹn a máa dẹlẹ́bọ níbi àdìsákàn, ohun tí ń bá ń rò lẹ́mìí rẹ̀ àbí ohun tí ń bá ń bẹ lẹ́mìí rẹ̀, ìyẹn a sì máa dẹlẹ́bọ pẹ̀lú ohun tí yẹn bá fara ṣe. Ìyàtọ̀ sínú Al-Qur'an, Suratul Luqman ní àyà ẹlẹ́ẹ̀kẹfà. Bismillahir-Rahmanir-Rahim. Allah sọ fún wa ń bẹ̀, wa minan nasi man yashtari lahwal hadith liyudilla an sabilillahi bighayri ilmin wa yattakhidhaha huzwan ulaika lahum adhabun muhin wa idha tutla alayhi ayatuna walla mustakbiran ka'an lam yasma'a ka'anna fi uznayhi waqran fabashshirhu bi'adhabin alim ala minan nas. Allah ní bẹ́nu àwọn èèyàn man yashtari lahwal hadith, ẹni tí ń ra ọ̀rọ̀ nǹkan tí ó genuine, òun lẹ́yìn ń kówó lé. Gbogbo ẹni tí ń wo fíìmù ẹbọ ni tí ń fall in love náà káwà very careful. Èèyàn ò gbọdọ̀ fall in love pẹ̀lú àwọn sinimá bẹ́ẹ̀, àwọn tó jẹ́ kí yẹn máa jìnà sí ni. Kódà èyí tẹ́ ẹ bá ń wò ń bẹ̀ gan káànú máa ṣe yín pé eléyìí náà tẹ́ ẹ tún ń ṣe yìí náà ń kọ́ ẹ tún buyọ̀ sẹ́tù ni. Wọ́n wá ń ra ọ̀rọ̀ irọ́ liyudilla an sabilillahi bighayri ilmi, láti lè bá máa sọ àwọn èèyàn nù kó lójú ọ̀nà aláì nímọ̀ ń pa rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní ẹ̀ nímọ̀ ń pa tawhid. Nínú fíìmù rèé wọ́n wá sọ fún yẹn pé ìyá ọkọ rẹ̀ ní í ṣe ẹ́, ọmọ ọ̀dọ̀ là jẹ́. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíín náà wá ń wo ọmọ ọ̀dọ̀ rẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ nínú ilé nígbà tó wo fíìmù tán. Má tiẹ̀ jẹ́ pé pọ́blẹ́mù tóun tiẹ̀ ní ìgan bí ọmọ ọ̀dọ̀ òṣì tí máa ń ranjú lóru yìí gan ló ń kọ̀ sí ẹ̀ fóun. Torí pé ó ti wo fíìmù, wọ́n ti inculcate àwọn mentality kan sí lágbárí látara sinimá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín fíìmù lówó níbẹ̀ sí ní wòyàwó rẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀. Bí a jẹ tiẹ̀ lélẹ̀ yìí gan náà gan tá ń tiẹ̀ mọ̀. Abájọ mo tẹ̀ ń ṣàkíyèsí pé tó bá sùn lóru gan-an, ì máa ń yọ̀dí sẹ́yìn ni, kì í máa ń fi kún sùn. Fíìmù lówó, fíìmù lẹ́lòmíín wò lòun náà bọ́ síta ní pé ayé ń bẹ lóòótọ́, èèyàn ò gbọ́dọ̀ wóra rẹ̀ ràn. Fíìmù lẹ́lòmíín wò tán lòun náà bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ ló mọ̀fọ̀. Bí fíìmù kan tí wọ́n ń polówó láìpẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ń sáré lọ òde rẹ̀ ni wọ́n ń gbaná jẹ lórí rẹ̀ lóhun tó jẹ́ kẹ́ ẹ rí kínú yín máa bàjẹ́ pé ẹbọ yìí pọ̀. Ẹbọ ni gbogbo fíìmù náà látòkè délẹ̀. Ṣùgbọ́n Yorùbá fẹ́ tanra wọn, wọ́n ní mẹ́sẹ̀jì ń bẹ ń bẹ̀, wọ́n ní mẹ́sẹ̀jì ń bẹ nínú rẹ̀. A gbọ́dọ̀ mú mẹ́sẹ̀jì níbi tó jẹ́ bọ̀. Mùsùlùmí ò gbọ́dọ̀ rí pé solution pé ẹ̀kọ́ kan tó ń wá kọ́ o nínú ẹbọ lòun ti kọ́, àbára ẹlẹ́bọ kan ní sọ̀rọ̀ lòun wá listen sí. Káà lè wà very careful pẹ̀lú àwọn nǹkan tá a máa wò. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bá ń wo sinimá nínú ilé, kí kálukú wà very careful. Torí gbogbo àwọn nǹkan búkú yìí, ẹ wo fíìmù àwọn báwọn yẹn ṣe ń polówó rẹ̀ káàkiri bí wọ́n ṣe ń gbé káàkiri, ẹ rò bóyá nǹkan tẹ́sìn fọwọ́ sí ni. Pẹ̀lú excuse pé ṣe bí kò ṣẹlẹ̀ lójú ayé, ṣe bí wọ́n fi ń ṣe fíìmù ni. Allah ní wayattakhidhaha huzwan, wọ́n wá mú nírọ́, wọ́n mú ní nǹkan eré, wọ́n mú ní nǹkan tó já sí pé òun lọ́nà. Fíìmù tẹ́kọ̀lọpọ̀ ń wò yìí ń dá wàhálà alẹ̀. Nínú fíìmù lẹ́yìn tí máa rí pé àwọn èèyàn kan lè doyún mọ́yàn nú, tí wọ́n bá doyún mọ́yàn nú, tíyàn bá rí babaláwo tó gbóná yóò báyàn wá solution sí. Don't come here and disturb me, okay? I go out, I'm doing something. So nínú fíìmù ni aburú eré Yorùbá pọ̀ o, aburú eré Yorùbá pọ̀ o. Ulaika lahum adhabun muhin. Allah ní gbogbo àwọn èèyàn báyìí ẹ̀yà ìyẹ lẹ́ta lérò ń bẹ fún wọn. Wa iza tutla alayhi ayatuna, tọ́ba wá ka ayá al-Qur'ani fún wọn pé kí ni o, kì í jòkó síbi tí wọ́n bá ti ń ṣèrìn ẹbọ, èèyàn kì í wo dán,
èèyàn ò kí ń wo ẹni tí àwọn fíìmù tẹ́ ń wò nígbà tí èèyàn ń wo dán ni, bí ìgbà tí èèyàn ń wo idán ni, ìgbà tí èèyàn lọ dúró tí ń wòran màjíìkì. Torí pé nínú fíìmù ẹ máa rí pé nìkan dọ̀fẹ́, ó disappear, ó ṣagbára, kò lágbára tẹ́lẹ̀, ìgbà tó bọ́ síta ó rí babaláwo tó mọṣẹ́, wọ́n ṣoògùn fún un, òun náà lágbára, ń tákù àjẹ́, ń tákù èmèrè, ń bókù sọ̀rọ̀, ń bẹ́bọra sọ̀rọ̀, ń ẹbọra ń ṣẹ́, ń ẹbọra lọ sójú ogun. Nínú fíìmù ló ti máa bìlífù ẹ̀. Nínú fíìmù ni wọ́n náà ti máa bìlífù pé àbẹ́lẹ́gbẹ́ lèmi náà ni. Nínú fíìmù ni wọ́n ti máa sọ fún ẹ pé àwọn aburú tí ń bẹ́ẹ̀ pọ̀ yìí lè máa indicate ẹ̀ tán o. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi tẹ́yin náà bá láròjinlẹ̀, ẹ̀yin náà ó rí nǹkan tí mò ń sọ dáadáa pé òótọ́ ni ń wí. Àwọn ìfẹ́ nǹkan tí wọ́n ń gbìn sí yàn lẹ́mìí látara sinimá wàláì kékeré kọ́ o, pàápàá láwọn sinimá tó bá jẹ́ tàwọn nǹkan bí ìbílẹ̀. Tọ́ aláwa ní tó bá wá káyà fún wọn pé kíní yóò dáa, wàlá mustakbiran, wọn ó yarí ni, wọn ó gun ní lẹ́ni tí ń ṣe mọ́tòmọ́tò pé kíni gan, kíni ẹ̀yin àtàwọn tani àti tani. Àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ní pé èwo ni ìwà láyé pọ̀járí ka'an yasma'aha, bẹ́ẹ̀ ní kí wọ́n gbọ́ nǹkan tó ń wí. Ka'anna fi usnayhi waqran, ẹ̀rọ bóyá pé wọ́n ó ṣe bẹ́ẹ̀ ní pé nǹkan kan búlọ̀kù wọn létí ni, bẹ́ẹ̀ ni pé ìdè kan ń bẹ tó dè wọ́n létí, kọ́fà kan ń bẹ tó kọ́fà etí wọn. aláàní fabashirhum bi adhabin alim, torí ohun tí wọ́n ń ṣe yìí nǹkan ẹ bá ń fún wọn nírò pẹ̀lú ìyà ẹlẹ́tẹ̀ lérò òun Allah subhanahu wa ta'ala tí wọ́n bá fi lè kú sínú rẹ̀. Torí díẹ̀ yìí ń kọ́ gbogbo àwọn eré Yorùbá, gbogbo àwọn eré ilé ìgún Yorùbá, gbogbo sinimá Yorùbá tí wọ́n ti ń tojú bọlé, tí wọ́n ti ń ṣáájò, gbogbo nǹkan tí ń bínú. Èèyàn kan ó kéré ó wọ́n nú àwọn èèyàn tí ó wo nǹkan báwọn tí ò ní fẹ́ bìlífù pé ń rí lójú ayé lóòótọ́. Ẹlòmíràn ní lóòótọ́ kò rí lì, kò ṣẹlẹ̀ lóòótọ́, fíìmù lásán ní ẹ̀rí. Àyà ń bẹ nínú Al-Qur'an tá a láǹ sọ fún wọn pé kí ni o, a gbọ́dọ̀ jókòó síbi tí wọ́n bá ti ń fi ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala bá ti fi ń ṣe yẹ̀yẹ́. A kì í jókòó ń bẹ gbogbo ká wá fẹ́ bọ́ ṣeré, ká fi ṣẹ̀fẹ̀, ká fi dẹ́gẹ́. Kódà a gbọ́dọ̀ pa òwe ẹbọ. Nínú àwọn òwe ẹbọ òun ni pé kí ni o, ìgbàgbé ló ṣe Elédùmarè ni òun ti la ẹsẹ̀ pẹ́pẹ́yẹ, subhanallah, fali iyadhu billah. Wọ́n tún fi ìgbàgbé tì sí ọ̀rọ̀ Allah torí kí ni, torí òwe ni o. Ẹlòmíràn ní kí ló wà ń bẹ, ṣe gbówé lásán ni, gbogbo nǹkan lẹ máa mú síríọ́sì, òwe lásán ni. Àláwọn kan fi áyà ṣe dó, wọ́n fi dẹ́fẹ̀, wọ́n fi ṣẹ̀fẹ̀ láàrin ara wọn. Kì í ṣe kí wọ́n bìlíìfù ẹ o. Allah ní qad kafartum ba'da imanikum, ẹ ti ṣe kèfèrí lẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. A kì í fẹ́ bọ́ ṣeré, a kì í fi ẹbọ ṣeré. Mùsùlùmí kì í sí kí ni o, a gbọ́dọ̀ rí solution dáadáa kan níbi kí ni o, níbi pé ẹbọ ló wà kù tá a fi dẹ́fẹ̀. Ká ṣọ́ra gan, ká wà very careful ní aspect ibẹ̀ yẹn. So eléyìí jẹ́ bó ṣe jẹ́ níbẹ̀ yẹn lórí àwọn fíìmù Yorùbá tọ́pọ̀lọpọ̀ ń kọ́ tí à ń wò nínú ilé wa. Kò wá tán síbi Yorùbá nìkan o, gbogbo àwọn fíìmù tó kù náà téèyàn tún máa ń wò tán máa ń ṣe bí ẹbọ ń bẹ ní fíìmù Áfíríkà ni àbáwọn ìlú bòmíì náà ni. Irú àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí èèyàn máa rí ní nǹkan ìbànújẹ́ ni pé báwo ni kíní ṣe fẹ́ parẹ́. Àwọn nǹkan tí ó máa lékún yín mọ́ ní èèyàn, tí ó máa lékún àgbọ́yé ìsìláàmù èèyàn, tí ó máa lékún tàwhídì èèyàn, tí ó máa lékún pé béèyàn bá ṣe súnmọ́ Allah tó ẹ̀rí làlá náà ó fi súnmọ́. Àwọn nǹkan tó jẹ́ kí èèyàn máa bìlífù pé ìyà sàárè ń bẹ. Irú àwọn audiovisual báwọn tí èèyàn bá lè máa rí, tó jẹ́ pé wọ́n ó ṣonú sàárè fún ẹ pé tọ̀, àkekèé ń bẹ nínú sàárè, ejò ń bẹ nínú sàárè, iná ń bẹ nínú sàárè, ó possible kí èèyàn jìyà nínú sàárè. Àwọn eléyìí jẹ́ káyà yẹn máa já, torí pé gbogbo nǹkan tẹ́ ẹ máa ń wò yẹn, àwọn nǹkan tẹ́ ẹ máa ń wò yẹn, tẹ́ ẹ bá wo fíìmù tán ẹ rí pé ńgbà míì tó bá kẹ̀yìn nìkan kíní yẹn á wá sí yín lójú, á wá sí yín lágbárí, ẹ wá máa bìlífù bẹ́ẹ̀ ni pé ń ṣẹlẹ̀ sí yín lọ́wọ́lọ́wọ́. Ẹlòmíà wo fíìmù tó kò ní lè sùn lálẹ́, ẹlòmíà wo fíìmù tán tó bá fi lè múná lọ kò lè survive nínú òkùnkùn fún ìṣẹ́jú 5 yóò máa pariwo ni, torí pé ó ti wo fíìmù òkú, ó ti wo fíìmù tẹ́nìkan lu àtíkè tó kàn àtíkè sójú tí wọ́n make up fún yẹn tí wọ́n fi ṣòkú. Òun náà bá bìlífù pé ńkọ́ òkú máa ń yọ síyàn. Wọ́n gbọ́dọ̀ múná lọ nínú ilé, wàhálà ti dé.
yóò believe bẹ́ẹ̀ ni pé òkú tó ń wò nínú fíìmù yẹn ń bẹ́nu yàrá òun lọ́wọ́lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tá a máa ń wò yẹn. Ẹni bá wá ń wo nǹkan tó dáa, tí ń wo nǹkan tí ń lékún ìmánì ẹ̀, tí ń wo nǹkan tí ń jẹ́ ó mọ̀ pé ìyà ń bẹ́nu sàárè, tó bá wo irú nǹkan báwọn tán tó bá kó òun nìkan, yóò máa rí vision pé ìyà ń bẹ́nu sàárè lóòótọ́ o. Yorùbá torí ẹbọ tí ń bẹ ńlu wa, ẹbọ tí ń bẹ ńlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tán láwọn ń jẹ́ mùsùlùmí tí ìsìláàmù wọn ò sọ fún wọn pé ká jìnnà sẹ́bọ yányán. Allah ní udkhulu fi sílímì káfà, ẹ wọnú ìsìláàmù yányán ni. Èèyàn ò kí ń wọnú ìsìláàmù kó ṣẹ́kù, a kì ń wọnú ìsìláàmù tán ká tún máa bojú wẹ̀yìn wo bí ẹbọ tá a ti kú ò. Tó bá wá já sí pé ẹ fẹ́ sọ pé yẹn kọ̀stúmù lásán ni, eré lásán ni, Ànábì kọ̀ fún wa pé kéèyàn tún dírẹ́sì bí àwọn ẹlẹ́bọ. Ànábì wa sàlàyé sálám kọ̀ fún wa kéèyàn sì kíni o, kéèyàn tún dírẹ́sì bí àwọn ẹlẹ́bọ. Àdísì wa ń bẹ tá Ànábì ní man tashabbaha bi qawmin fa huwa minhum. Gbogbo ẹnikẹ́ni tí ń bá ń ṣe bí àwọn ìjọ kan, bóyá àwọn ẹlẹ́bọ ni àbí Nasara ni àbí Yẹhudi ni wọ́n ń ṣe bí wọn, Ànábì ní fa huwa minhum. Tó bá lọ kú bẹ́ẹ̀, wọ́n ó gbé dìde láàrin wọn ni. Ìwọ náà ti ń bẹ́nu wọn nù ní. A kì í fẹ́ bọ́ ṣeré, a kì í bẹ́lẹ̀ bọ́ ṣeré, a kì í rí comfortability, a kì í rí ìgbádùn. Èèyàn ò gbọdọ̀ rí sólàsì nínú kíni o, nínú nǹkan tó jẹ́ ẹbọ, bẹ́ẹ̀ náà nínú nǹkan tó jẹ́ haramu láwọn nǹkan ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ó gbé pẹ̀lú jura wọn lọ. Ẹ jẹ́ a ṣọ́ra ń bẹ̀ wọn. Lákòótán àwọn nǹkan wá ń bẹ ní tiwọn. Ọ̀nà àbáyọ sí nǹkan tá a wá ń sọ ni pé kíni o, kíyàn gáfárà bí Yorùbá, gáfárà lọ́dọ̀ Yorùbá, kíyàn distance ara rẹ̀. Kíyàn ṣe kíni o, kíyàn distance ara rẹ̀ kó lọ́dọ̀ ẹbọ. Àwọn nǹkan sọ̀rọ̀ ká mẹ́rin wọ́n pariwo. So kíyàn ṣe kíni o, kíyàn distance ara ẹ̀ kó lọ́dọ̀ gbogbo ọ̀nà tí ó máa gbà tí ó máa rí àwọn kíní báwọn, kíyàn distance ara ẹ̀ kó ń bẹ̀. Kíyàn yé wúrú àwọn nǹkan bẹ́yẹn nínú ilé mùsùlùmí. Ibi táwọn ọmọ nínú wọn bá ń mọ wúrú àwọn nǹkan báwọn, èèyàn ò gbọdọ̀ rí dáadáa nínú gbogbo nǹkan tó bá jẹ́ shirik. Kí Allah subhanahu wa ta'ala kí ó ṣọ́ wa, kó dáàbò bò wá kù ní ibibẹ̀. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. Ní final, ní àkótán, ẹ já sọ fún wa pé ṣé rí gbogbo àwọn tí náwọn ń ṣe wáàsí yẹn, àwọn àfáà tí wọ́n náwọn ń ṣe wáàsí tẹ́ ń rí fídíò wọn. Abu Ahmed, please help me close the door for just 5 minutes. Ṣé rí gbogbo àwọn tán náwọn ń ṣe fíìmù yẹn, tí wọ́n náwọn ń ṣe fíìmù, tí wọ́n ń ṣe fídíò yẹn, wallahi al-azim kò bá súnà Nabi Muhammad mu. Tó dé kí gbogbo àwọn àdísì tó wá láyé tó wá pátá nípa fọ́tò, àwọn àdísì tó ní agbára ni. Kódà Ànábì já mọ̀ pé gbogbo ilé tí fọ́tò bá wà, màláíkà ò ní wọbẹ̀. Níwọ̀n ìgbà tó bá ń ṣò rẹ nínú tẹlifíṣàn, téèyàn bá hà bí à ń bẹ, àwòrán èèyàn náà ni. Àwòrán èèyàn náà ní reflect nínú tẹlifíṣàn. So kó yá believe pé at that moment tó ń wo gbogbo àwọn nǹkan yẹn, at that moment yẹn tó ń wo àwọn nǹkan yẹn ń kọ́, màláíkà ò lè wọlé o. Màláíkà ò ṣe kí ni? Màláíkà ò lè wọlé ní múmẹ́ǹtì tí ẹ̀ ń wo àwọn nǹkan yẹn. Ká wá sọ pé àdísì wa ń bẹ tá Ànábì là mọ́lẹ̀ fún wa nípa wípé ní ń kọ́ inna ashadda an-nasi azaban, lock the door, close the door. Inna ashadda an-nasi azaban yawma al-qiyamah al-musawwirun. Ànábì sallallahu sọ fún wa pé nínú àwọn tí wọ́n tẹ́sítì ìyà tó le níjọ́ gbé dàdé kìyàmà làwọn tí ń yàwòrán, àwọn tí ń ya fọ́tò. Ká wá sọ pé fọ́tò ní ìsìn láyé Ànábì kò sí fídíò kámẹ́rà, kò sí photographer, ibẹ̀ ẹ̀kọ́ ni. Tó dé pórí philosophy àti self-development ideology ń jẹ́ kẹ́lòmí ìgbádùn. A ní ṣe bí láyé Ànábì kò sí tí ń jẹ́ kámẹ́rà, jẹ́wọ́n ni wọ́n discover rẹ̀ náà. Ṣé rí kullu ma yutawassal ila iqamati al-fardi yakunu fardan, wa kullu ma yutawassal ila iqamati ash-shirki aw iqamati al-haram fa huwa haram. Tí nǹkan bá jẹ́ ẹ̀ṣẹ̀, gbogbo nǹkan tí ó jẹ́ àkàsà lọ síbi nǹkan yẹn ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́. Gẹ́gẹ́ bí pé ìrun ọ̀ranyàn ni ìrun,
nínú ohun tí ó wá jẹ́ kí ìrun jọ́ràn yẹn àkàsọ̀tá gùn débi ìrun làlùwàlá náà fi jọ́ràn yẹn. Bẹ́ẹ̀ náà ni tí nǹkan bá jẹ́ ẹbọ, gbogbo ohun tí ó bá jẹ́ mọ́tò tí ó gbé yẹn débẹ̀, that is gbogbo step tí yẹn ó fi débẹ̀ àkàsọ̀ débi nǹkan yẹn náà ń kọ́ yóò máa jẹ́ ẹbọ ni. Gbogbo ohun tó bá jẹ́ nǹkan ẹlẹ́mìí, àdìsí pọ̀ gan lórí àwòrán o, gbogbo ọ̀nà tí àwòrán fi lè gbà tó lè fi appear ní kíyàn block, except ẹni pé except wà ń bẹ̀ ẹni pé kí ni ilá àyàfi tí dọ̀rúrí bá wá, bóyá passport yẹn àbí wọ́n require rẹ̀, èèyàn fẹ́ lò lọ́fíìsì ni, èèyàn fẹ́ lò travel ni, èèyàn fẹ́ fi àwọn nǹkan tó wà genuine tí Islam náà lé kalẹ̀ tó wà reasonable, òun ló lè mú wa dé gbogbo àwọn nǹkan ni. Tá a bá wá ń ya fọ́tò àti bọ́ síbi pé kí ni o, níbi pé yẹn ń ya àwòrán. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam já mọ̀ pé tó bá wá di jẹ́ ìgbìdà lè kìyàmà, wọn ò ní kí gbogbo ẹni tí ń ya àwòrán àtẹ̀yí tẹ́ draw pẹ̀lú pẹ́ńsù, àtẹ̀yí tí wọ́n gbẹ́ nígi léèrè, àtẹ̀yí tí technology dé advancement bá wa tá a snap pum tá a sì ń fọ̀ jáde lẹ́ẹ̀kan náà, gbogbo ọ̀nà tó gbà ya àwòrán nǹkan tó lẹ́mìí lálẹ́ kìyàmà, Ànábì ni wọ́n pè wá. Àtẹ̀mí náà tí mò ń sọ̀rọ̀, tá a bá ní fọ́tò kò yẹ nìkan kan lẹ́ o, Ànábì ni wọ́n pè gbogbo wa pé ká fẹ̀mí sára gbogbo nǹkan tá a yà lẹ́yẹ kankan. Ànábì ni àwa nílè ṣe, òun ni ó wà bí ìyà kálá máa jẹ wá ń yà. So ká gbìyànjú àti yọ ìfẹ́ fọ́tò kúrò lẹ́mìí wa. The same thing náà ni video camera. Táwọn yẹn bá wá ń wo video camera, tẹ́ máa ń wo fídíò, táwọn yẹn bá tiẹ̀ ń ṣe, kò tọ́ fẹ́ni tí ń ṣe wáàsí. That is just the fact. Kò tọ́ fẹ́ni tí ń ṣe wáàsí torí pé kí ló fà á? Wáàsí la fẹ́ ṣe. Àyẹ̀bẹ̀ gan ni dáwà la fẹ́ ṣe. O fẹ́ pass message, o fẹ́ guide àwọn èèyàn. Ṣé ojú ẹ náà fẹ́ wò ni àbí aṣọ tó wọ̀ àbí message tó fẹ́ pass? Kò wá sáàfà sálàfù kan gbogbo àgbà ńlá yé mu sọ o tó recommend pé kí ni o fọ́tò dá. Àtàwọn àfáà tó já sí pé a tún máa ń rí fídíò wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn àfáà tẹ́gbà máa ń rí fídíò wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan láwọn àfáà Lárúbáwá bíi Sheikh Ibn Baz, Sheikh Sọ́lé Usaimin, Sheikh Sọ́lé Fawzan, àwọn sì ń bẹ láyé tí wọn. Àtàrí Sheikh gẹ́gẹ́ mo ní Sheikh Sọ́lé Al-Haydani náà mo rí fídíò wọn kan. Wọ́n wá béèrè lọ́wọ́ àwọn àfáà yìí pé kí ni mo kí fún wọn, kí ni position wọn lórí fídíò. Gbogbo àmọ̀ pé fọ́tò haramu ni dé, what of video? Wàláì gbogbo àwọn àfáà yìí ni wọ́n condemn fídíò. Èèyàn kan wá bí wọ́n lè pé ya Sheikh a máa ń rí fídíò tí yín náà. Àfáà ni mò ń sọ fún ẹ pé nǹkan ò sí nínú ẹ̀sìn, kò bẹ́sìn mu, haramu ni òun dárúkọ èmi, ṣé mi là nẹ́bì ni. Wọ́n wá sọ fún wọn pé gbogbo fídíò àwọn tẹ́ ẹ bá rí lórí social media ni, lórí íńtánẹ́ẹ̀tì ni, wọ́n ní wàláì àwọn ò ní mọ̀ nípa ẹ o. That is àwọn bọ́pá bọ́sẹ̀ kó ń bẹ̀ fún ara wọn káwọn ò mọ̀. So tí ẹ máa wá ń wo fídíò, kò tọ́ ká máa yẹ pé ẹ̀yin tẹ́ ẹ wá ń ṣe wáàsí tẹ́ ẹ ń preach ni àwọn rí nínú tẹlifíṣàn. Kí là á fi fídíò yìí ṣe? Kí là á fi fídíò yìí ṣe? Ká máa wá sẹ́yìn tẹ́ wá tún ń gbé fọ́tò àwọn èèyàn. Ẹ fẹ́ sọ̀rọ̀ nípa èèyàn kan, ẹ wá kọ́ ṣó fọ́tò ènìyàn náà torí kíni? Fídíò tẹ́yìn gan ń ṣe ò dáa. Torí pé fídíò tẹ́yìn ṣe wọ́n lè screenshot ẹ̀, wọ́n á dẹ̀ edit ẹ̀, wọ́n á fọ́ á dẹ̀ di fọ́tò. So gbogbo nǹkan tí ó bí fọ́tò tí ó fi wà in existence ni kí ẹ eradicate kó block. So fídíò dá fún dáwà. Ẹ fẹ́ pass message ni ẹ sọ̀rọ̀, ká gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ sọ. A ní ìdí aṣọ tẹ́ ẹ wọ̀, a ní ìdí fìlà tẹ́ ẹ wọ̀, a ní ìdí ago tẹ́ ẹ wọ̀, a ní ìdí àwọn tẹ́ ẹ ṣe wáàsí fún. Message tẹ́ ẹ fẹ́ pass ni a fẹ́ wò. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ níbẹ̀ ni. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.